Yes, Olúọmọ presenter. Mo ń bọ̀ láti ìlú Èjìgbò nípínlẹ̀ Ọ̀ṣun. Adélu kan bí mo wá rí àwọn ọ̀dọ́mọbìnrin kan tí wọ́n fi gbogbo ara dàgbà púpọ̀ àmọ́ tí mo rí iṣẹ́ ọwọ́ kan lọ́wọ́ wọn tí bọ́wọ́ wọn ṣe rí. Wọ́n á wò pé irú àwọn ọ̀dọ́mọbìnrin tó yẹ ká máa celebrate láwùjọ wa rèé, láwọn obìnrin tí wọ́n ní iṣẹ́ ọwọ́ tí wọ́n dẹ̀ ń lò ó láì ṣèrànù tó jẹ́ wípé àwọn náà ń build ara wọn. Mi ò tí ì mọ̀ wọ́n, èmi ń kọjá lọ, mo ń drive lọ ni mo rí wọn, so I have to park wípé kí n mọ̀ wọ́n, kí n béèrè mọ̀ nípa iṣẹ́ tí wọ́n ṣe yẹn. Àti láwọn náà tí wọ́n ṣe o, àmọ́ torí pé wọ́n kàn tẹ̀ ọ̀dọ́mọdé obìnrin, àmọ́ tí mo rí bí wọ́n ṣe ní passion fún iṣẹ́ yẹn, bí wọ́n ṣe múra sí, ló yẹ kí n sọ pé kí n sáré yà. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí, ẹ̀yin tẹ́ máa ń comment, tẹ́ máa ń like, tẹ́ ẹ máa ń share àwọn videos wa. Ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button, kẹ́ ẹ bá wa subscribe, kẹ́ ẹ lè máa ń láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá à ń jù sórí àtẹ ìkànnì yìí. Ẹ pẹ̀lẹ́ o. Yes, ẹ káàsán sá. Ṣàlàáfíà mo bá yín. A dúpẹ́ sá. Kí lorúkọ yín? Olúwagbọ́tèmi. Olúwagbọ́tèmi. Bẹ́ẹ̀ni. Ìlú wo la wà yìí? Ìlú Ara. Ara. Bẹ́ẹ̀ni sá. Ara nípínlẹ̀ wo? Ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìpínlẹ̀ Ọ̀ṣun. Ara yẹn ó wà ní tòsí ìlú wo ló wà? Tòsí Ẹdẹ àti Èjìgbò. Tòsí Ẹdẹ àti Èjìgbò. Ó wà láàrin Ẹdẹ àti Èjìgbò. Bẹ́ẹ̀ni. Àárín méjì Ẹdẹ àti Èjìgbò. Local government wo ni? Ẹgbẹ́dọ̀rẹ́. Ẹgbẹ́dọ̀rẹ́ local government. Bẹ́ẹ̀ni. Mo rí bẹ́ẹ̀ ṣe pakuru mọ́ irun tẹ́ bẹ́ẹ̀ ṣe ń dì yẹn. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ ṣe ń pakuru mọ́ yẹn. Kí ni wọ́n máa ń pe iṣẹ́ tẹ̀ ń ṣe? Iṣẹ́ onídìrí. Onídìrí. Ṣé onídìrí yàtọ̀ sí hairdresser? Nǹkan kan náà ni àwọn olóyìnbó ló máa ń pè ní hairdresser. Àwọn nǹkan kan ni olóyìnbó ló máa ń pè ní hairdresser, but onídìrí làwọn ìyá wa máa ń pè nígbà yẹn. Bẹ́ẹ̀ni. Ẹ má bínú, ṣé ti marry? Rárá. Ẹ ti tó ọmọ ọdún mélòó báyìí? 21. 21. Bẹ́ẹ̀ni. Can you see? 21. Okay. Báwo lẹ ṣe kọ́ṣẹ́ yìí? Ṣé mọ́mì yín ló ń ṣe ni, family yín ló ń ṣe ni, àbí báwo lẹ ṣe kọ́? Family ló ń ṣe. So ìgbà tí mo parí school ní pé kí n sáré lọ kọ́ díẹ̀ lọ́dọ̀ wọn tó di pé mo tún máa tẹ̀síwájú. Nígbà tó parí secondary school? Tí mo parí secondary school bẹ́ẹ̀. Like bí ọdún mélòó sẹ́yìn? Ó ti tó ọdún 5 báyìí. Ọdún 5 sẹ́yìn? That means 16 years then. 16 years ó wá sáré kọ́kọ́ lọ kọ́. Bẹ́ẹ̀ni. Wípé then wọ́n wá ṣẹ̀ṣẹ̀ wá tẹ̀síwájú. Mo ti lọ sí school, mo ti parí ND. O ti parí ND, but ó ti kọ́ kó tó di pé ó lọ sí ND yẹn ló ti kọ́ṣẹ́ ẹnu ẹ tó dẹ̀ ti mọ̀. Bẹ́ẹ̀ni. So ìgbà tó wà ní school yẹn náà ó máa ń ṣe. Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe. Wow. Kí ló dé tó fi nífẹ̀ẹ́ sí iṣẹ́ yẹn? Torí pé ó jẹ́ iṣẹ́ tó jẹ́ pé kò sí ìgbà tí iṣẹ́ ò lè wá, kò lè gba irinṣẹ́ púpọ̀, bá ti ní ìlànà àti kóńpù ẹ̀ lọ́wọ́, kò sígbà tí ajé rẹ̀ lè wá. Kò sígbà tá ajé ò lè wá. Bẹ́ẹ̀ni. It can come anytime. Àárín ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ o, àárín ọ̀sẹ̀ o, especially òpin ọ̀sẹ̀. Bẹ́ẹ̀ni. Kò sígbà tí ò lè wá àwọn bírú àwọn style wo ló common tó tètè máa ń wá kíákíá tó tètè máa ń yá. Ó wà lọ́wọ́ environment téèyàn bá wà. Ó wà lọ́wọ́ environment téèyàn bá wà. Irú environment tẹ wà yìí, àwọn style wo ló máa wá? Irun àwọn student, àwọn ọmọ secondary school and primary school, òun ló common. Kí lorúkọ àwọn style yẹn? Ó depend lórí àwọn style tó bá fún wọn ní school. Ṣe bá àwọn style yẹn náà lórúkọ? Bẹ́ẹ̀ ni. Ó yá ẹ máa dárúkọ. Wọ́n lè ní kàn ṣe ṣùkú. Ṣùkú. Wọ́n lè ní kàn ṣe pàtẹ́wọ́ méjì. Wọ́n lè ní kàn ṣe all back with cuff. Wọ́n lè yan oríṣiríṣi different style fún wọn. Yorùbá náà wà June 12 wà. Irú eléyìí tẹ́ ń ṣe báyìí kí ni? Two step ló máa ń pele. Two step. Ṣé bíi 3, 4, 5 step náà wà? 10 step náà wà? Bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí. Bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí, but ilé báyìí 2 step. Wow. So o ní passion fún iṣẹ́ yẹn báyìí. Bẹ́ẹ̀ni. So ṣé o wish wípé tó bá kàn tiẹ̀ rówó o lè establish more? Tí mo bá rówó mo máa. O dẹ̀ ní yà sí ibòmíì pé mo fẹ́ lọ wáṣẹ́ ìjọba, iṣẹ́ ìjọba ni mo fẹ́ ṣe. Iṣẹ́ ọwọ́ ni oníṣẹ́ ọwọ́ ló ń jẹun lásìkò yìí. Oníṣẹ́ ọwọ́ ló ń jẹun lásìkò yìí. Bẹ́ẹ̀ni.
wow oníṣẹ́ ọwọ́ ló ń jẹun lásìkò yìí bí òun kò níṣẹ́ ọwọ́ lásìkò yìí kò dẹ̀ ní di pé wọ́n á ṣe máa dúró de pé oṣù fẹ́ parí. iṣẹ́ kọ̀ọ̀kan bá ti dá lójú. ṣíṣe yẹn náà dẹ̀ dá lójú. bẹ́ẹ̀ ó dẹ̀ mọ́ ṣe gan dáadáa. ó ti tó gbà wo tí gbọ́ tèmi rà. bẹ́ẹ̀ ó ti tó gbà wo tí gbọ́ tèmi ti ń bẹ̀ ṣe. ó ti pẹ́ o ọ̀rẹ́ ni èmi àti ẹ̀ láti gbà tá a ti wá ó ti pẹ́ gan. tó ti ń bẹ̀ ṣe run. bẹ́ẹ̀ni. ó dẹ̀ mọ̀run ẹ ṣe. bẹ́ẹ̀ni. ó dẹ̀ tẹ́ ẹ lọ́rùn gan. gan. tó bá dẹ̀ ti ṣe kì í ṣe pé ó máa dùn ẹ́ jù tí wàá máa tú lórí àmà. rárá kò ṣe àgbà tí èsè gbà àkọ́kọ́ tí èsè ẹlẹ́ẹ̀kejì tí èsè kẹta tí ò ló ń kà. ṣé ọwọ́ rẹ̀ dẹ̀ dá kò sẹ́ni tí mọ́ kọ̀ǹplé lọ rí ọwọ́ rẹ̀ rárá. wow mo rí pé iṣẹ́ yẹn ò fẹ́ dàbí ẹni pé o like ẹ̀ gan. bẹ́ẹ̀ni. wow ok kí wàá ní ìmọ̀ràn ẹ fún àwọn youth àwọn ọ̀dọ́ bíi tiẹ̀ tó yẹ pé wọn ka iṣẹ́ ọwọ́ kún tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ gangan wọn fi ṣiṣẹ́ kí ni ìmọ̀ràn tó ní fún wọn. ọ̀ràn tí mo ní fún wọn ni pé kí wọ́n mójútó iṣẹ́ ọwọ́ wọn iṣẹ́ ọwọ́ ló ṣe pàtàkì lásìkò tá a wà yìí. iṣẹ́ ọwọ́ ṣe pàtàkì lásìkò tá a wà yìí. torí pé àká ń lọ sí skul pé à ń kàwé wọn máa èèyàn náà ẹ ló kàwé kó má ti ríbi tó ti máa ṣiṣẹ́ tó bá níṣẹ́ ọwọ́ ẹ̀ lọ́wọ́ àṣì máa pa owó wa máa rówó tó máa fi survive. ibi tó bá gbẹ̀dẹ̀ padà wá ríṣẹ́ gan náà. ẹ máa jẹ́ plus additional ni. ó tún máa jẹ́ plus additional. skul wo ló lọ. Federal Polytechnic Ẹdẹ. Federal Polytechnic Ẹdẹ kọ́ọ̀sì wo ló ṣe. Library and Information Science. ló wá fi ń dirun yìí ara library náà ni mo rí sísà kan náà bí báyìí náà ọ̀dọ́ náà ni wọ́n náà sísà kí lórúkọ yín. Kubrat ẹ̀yin náà ṣé ẹ délé bá iṣẹ́ yìí ni. rárá o ọ̀dọ̀ wọn náà mo ti fojú sí. ọ̀dọ̀ ọgbẹ́tọ̀ tó ti fojú sí. ó dẹ̀ kọ́ ẹ. o wò ó pé ẹjọ́ jẹ́ ojú ẹgbẹ́ àbí nǹkan kan. rárá sà. ó dẹ̀ fojú sí. kí ló dé tó fi fojú sí. torí pé mo mọ̀ pé mo ní ìdí ẹ̀ mo sì fẹ́ ṣe ó sì wù mí láti kọ́ ẹni mo fi máa ń wọ̀dọ̀ wọn mo wá ń fojú sí. ó ti tó gbà wo tí o ti wá tó ti ń kọ́. kò tí ì pẹ́ jù náà bóyá bíi 1 year ní ìsìn. 1 year báyìí lọ́wọ́ ẹ̀dẹ̀ ti dán báyìí. àwọn style wo ni báyìí. all back lélẹ̀. kí ló dé tí iṣẹ́ yẹn fi wù ẹ́ láti kọ́. torí pé ẹni tó bá níṣẹ́ ọwọ́ lọ́wọ́ ìyò ní jẹ́ iṣẹ́ ọwọ́ sì ní kété dandan ní ká lọ skul too much torí pé ilé obìnrin kì í pẹ́ ṣú ẹni iṣẹ́ ọwọ́ fi jẹ́ kókó. wow iṣẹ́ yẹn náà ó dẹ̀ wù ẹ́ náà àbí o kàn fẹ́ kọ́ for fun àbí o fẹ́ fi máa fi ṣiṣẹ́. mo fẹ́ fi máa fi ṣiṣẹ́. ìyẹn tó bá ti mọ̀ ju báyìí lọ. bẹ́ẹ̀ni sà. àwọn style wo ló lè ṣe. any style náà ni. any style tó máa gbé wá báyìí ṣiṣẹ́ ni. bẹ́ẹ̀ni sà. wow kí lórúkọ ẹlẹ́ẹ̀kan sí. Kubra. Kubra ó tó máa tó bí ìgbà wo téèyàn lè lò téèyàn bá fẹ́ kọ́ṣẹ́ yìí. ó depend lórí bí brain bá ṣe sharp sí ọmọ mi wà tó jẹ́ pé tó bá ti lọ bí iṣẹ́ kó má ti lò 6 months ó ti máa pick ẹlòmíì dẹ̀ wà tó jẹ́ pé ọdún kan ọdún méjì ó wà lọ́wọ́ bí olúkálukú bí brain olúkálukú bá ṣe rí and then ó dẹ̀ tó depend lórí bí ibi tó bá ti kọ́ṣẹ́ bí wọ́n bá ṣe ń ríṣẹ́ sí iṣẹ́ bá ṣe pọ̀ sí lọ́mọ ṣe máa mọṣẹ́ sí. bí iṣẹ́ bá ṣe pọ̀ sí lọ́mọ ṣe máa mọṣẹ́. wow that is great but ó pọ̀ jù wọn rírú ẹ̀ rí èèyàn lè lò tó ìgbà wo. pé kò tẹ̀ wá 3 years torí pé tó bá fi ọdún bá fi báyà bíi 1.5 years sílẹ̀ ọ̀gá náà máa bá a hard pé ó tẹ̀ wá pẹ́ ọ̀gá máa bá a hard 6 months ṣe. ọdún mélòó ni Kubura sign. Kubura ọdún mélòó ló sign. 2 years. 2 years ó dẹ̀ ti lọ ọdún kan bẹ́ẹ̀ ó sì kọ ọdún kan bẹ́ẹ̀ lẹ́yìn ọdún kan yẹn ọdún mélòó ló máa bá fi kún. ó máa lo 6 months. a tún lo 6 months sí. ok nínú 6 months yẹn ló ti máa gbà yè. ok nínú 6 months yẹn ló ti máa gbà yè. ó lè tó náà bá fẹ́ ṣiṣẹ́ lọ pé kó lè rówó ó free láti máa ṣiṣẹ́ mọ̀ ẹ̀kọ̀ọ̀kan tó bá wà lẹ́sbìsì ó gbọ́dọ̀ máa yọjú síbi iṣẹ́. ẹ tún lẹ́gbẹ́. bẹ́ẹ̀ ṣé èèyàn lè ṣiṣẹ́ láì jọ yẹn gbẹ́ ni. rárá o. ẹ gbọ́dọ̀ jọ yẹn gbẹ́. bẹ́ẹ̀ ohun gbogbo ló lé ohun gbogbo pẹ̀lú kínní anyway lẹ́ẹ̀kan sí ìlú wo la wà yìí náà. ìlú Ara. Ara ní ìjọba ìbílẹ̀ wo ìpínlẹ̀ wo. ìpínlẹ̀ Ọ̀ṣun ìjọba ìbílẹ̀ Ẹgbẹ́dọ̀rẹ́. ìjọba ìbílẹ̀ Ẹgbẹ́dọ̀rẹ́. tó bá jẹ́ wípé ìjọba ìbílẹ̀ Ẹgbẹ́dọ̀rẹ́ the House of Representative member tí wọ́n represent federal constituency yìí àwọn náà ni
Honourable Bámidélé Salam ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá ń wo fídíò yìí ẹ máa bá mi máa tag Honourable Bámidélé Salam torí pé mo rí pé àwọn náà máa ń ran àwọn ọ̀dọ́ tó ń bá ní iṣẹ́ ọwọ́ tó ń bá serious báyìí wọ́n máa ń ràn wọ́n lọ́wọ́. Honourable Bámidélé Salam ẹ bá mi tag wọn wípé ìlú wọn constituency wọn ní ìlú Ara àwọn ọmọ ọ̀dọ́ tó ní iṣẹ́ ọwọ́ gidi tí wọ́n serious wọ́n wà ń bẹ̀ tí ìjọba wọn tó lè ràn lọ́wọ́ ẹ bá mi máa tag Honourable Bámidélé Salam kí lórúkọ lẹ́ẹ̀kan sí. Olúwagbọ́tèmi. ṣó lè release the number ẹ fún àwọn tí wọ́n bá kàn wish àwọn tó wà ní fans wa tó wà ní diaspora tí wọ́n wà ní òkèèrè tó máa fẹ́ comment ẹ. bẹ́ẹ̀ni ó yá pé number ẹ. WhatsApp number. okay. 091. okay. 58. 58. 79. 62. ó yá pé lẹ́ẹ̀kan sí. 091. 58. 58. 79. 62. So òun náà nìyẹn fún ẹ̀yin tẹ́ bá fẹ́ reach out sí ẹ kàn fẹ́ comment ẹ fẹ́ support ẹ lè mo lè ṣé àǹfààní wà láti lè yọ̀ǹda account number ẹ sí orí ojú ìwòran wa ok màá yọ̀ǹda account number ẹ sójú ìwòran wa fún àǹfààní ẹ̀yin tí ẹ bá kàn tiẹ̀ fẹ́ comment ẹ bí irú àwa ìbò ṣe wúwa lórí táwa ń lọ táwa yà wípé irú ọ̀dọ́mọ kékeré ọ̀dọ́mọbìnrin wo ló ń ṣiṣẹ́ ọwọ́ báyìí tí ó nípa tó ń ẹ̀mọ̀ tó serious báyìí kí lórúkọ ẹlẹ́ẹ̀kan sí. Olúwagbọ́tèmi àti Kúbúrà tí ó jọ ọmọ iṣẹ́ èmi náà tí máa fẹ́ kọ́ ṣe lè gbà rí. Thank you so much our fans all over the world. Remi Olúgbadé olú ọmọ yín náà ni. I will see you next time. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí ẹ̀yin tẹ́ máa ń comment tẹ́ máa ń like tẹ́ ẹ máa ń share àwọn videos wa ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button kẹ́ ẹ bá wa subscribe kẹ́ ẹ lè máa ń láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá à ń jù sórí àtẹ ìkànnì yìí. Olúọmọ Broadcasting Media Academy ìròyìn ayọ̀ tí ẹ ti ń retí dé. ìròyìn ayọ̀ ló ní ká ní àgbọ̀. Fún gbogbo ẹni tó ti ń gbèrò láti kẹ́kọ̀ọ́ ní ìmọ̀ kíkún kí ẹ sì di ògbóǹtarìgì nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àsìkò rèé fún ọ láti lè mú àlá rẹ ṣẹ. Torí ìdí gan rèé tí a fi gbé ilé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy kalẹ̀. Ibẹ̀ láti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ìmọ̀ ìjìnlẹ̀ lórí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àti ìròyìn pẹ̀lú ìlànà ètò ẹ̀kọ́ tó bá tayé òde òní mu láàárín oṣù 12 sáà ìkẹ́kọ̀ọ́ dípílọ́mà. Bó jẹ́ ètò ẹ̀kọ́ olójoojúmọ́ tàbí olópin ọ̀sẹ̀ ilé ìwé yìí forúkọsílẹ̀ lábẹ́ àṣẹ ìjọba. Àwọn olùkọ́ tí wọ́n dángájá pẹ̀lú ìrírí ọ̀pọ̀ ọdún ni wọ́n ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa. Yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ àtàwọn èlò ìkẹ́kọ̀ọ́ mi ń bẹ fáwọn akẹ́kọ̀ọ́ láti ṣe ìdánrawò àti ìgbáradì àwọn ohun tí wọ́n ti kọ́ ní kíláàsì kí wọ́n lè pegedé tayọ láwùjọ. Ilé gbígbé hostel accommodation tó fọkànbalẹ̀ wà fáwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá wá látọ̀nà jíjìn. Ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ìlú mọ̀ká nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò. Ètò ìgbaniwọlé ti ń lọ lọ́wọ́ nílé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy tó fìkàlẹ̀ sí number 3 Ayọ̀ọ́lá Street lágbègbè UBA Bank Olóńkòrò Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun. Fún àlàyé sí ẹ pè 07031051831 lẹ́ẹ̀kan sí 07031051831. Olúọmọ Broadcasting Media Academy, connecting you to the world.